oògùn oyún ìju tá a mọ̀ sí fibroid èyíkéyìí tested and confirmed àmọ́ lọ́wọ́ bá confirm jùlọ bá mi gẹ́ẹ̀tì àgbọn lódìdí báyìí gẹ́ẹ̀tì òrombó wẹ́wẹ́ mẹ́ta òrombó ọsàn wẹ́wẹ́ wàá wá ọṣẹ dúdú wàá fomi pò díẹ̀ ò ní jẹ́ kó ṣàn arctic wàá fi bu ara ọsàn wẹ́wẹ́ àti àgbọn yẹn wàá gbé sínú kòkò tó fẹ́ fi jó wàá bá mi kó ginger àti garlic lọ́pọ̀lọpọ̀ wàá dà lé lórí ata ìjọsìn wàá dà lé lórí wàá bá mi gẹ́ẹ̀tì ọ̀rọ̀ ẹnu òpìyè wàá gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ wàá dà lé lórí wàá bá mi gẹ́ẹ̀tì kọ́ún blálà ó pọ̀ wàá dà lé lórí wàá wá jó síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtàn fi fídíò ìránṣẹ́ kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn aláìní charity account 20 44 23 76 80 20 44 23 76 80 20 44 23 76 80 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Báwo ló ṣe fẹ́ máa lò tó bá ti lọ tán tó ti di powder ṣíbí yìí kan ni wàá rọ abù sínú cup wàá wá bu omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là wàá mix ẹ̀ pọ̀ wàá lò láàárọ̀ wàá lò lálẹ́ obìnrin tó ní fibroid tó ẹ́ pé obìnrin yẹn ní ọ́sà kó máa ṣe kí ni o kó máa lò pẹ̀lú warm water kódà ọkùnrin tó ní prostate enlargement tó ní ìsétọ̀ urinary tract infection ó lè máa lò bẹ́ẹ̀ ni bí insulin light ala tested and confirmed ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàtà àwọn aláìní gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ọba ẹ bá wa ra àwọn nǹkan tá ń ta àwọn egbòogi wa they are all powder made in India packed in South Africa egbòogi tó ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání tested and confirmed Disney light ala obìnrin ẹni tó ń forí kókó aláǹtakùn ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun ẹni táyé ń dà láàmú ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer ní diabetics ní asthma ní tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ẹni tó ní weak erection quick ejaculation premature ejaculation low sperm count lọ́kùnrin ìdákọ́lẹ̀ ní aróbòsá ní aróbòkú ni ó ń dà láàmú àti oríṣiríṣi àwọn challenges tó ń da àwọn èèyàn láàmú all in one natural apps ní ikú nìkan ni kò lè wò tested and confirmed miracle leaves ní méjèèjì kò ṣe máa nílé fún first aid ó wà effective ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m láfi preserve senna leaf ó lágbára púpọ̀ jù ẹ gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ tó bá parí period kóra máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power fún ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ tó ní challenges lórí nǹkan lọ́mọkùnrin ẹ̀ ẹ gẹ́ẹ̀tì prostate enlargement powder ẹ gẹ́ẹ̀tì ẹ̀ fún ìsétọ̀ fún ọkùnrin tó ní problem yẹn ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọ̀yè Iliam fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan ẹ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid fún oyún ìju a ní bulldozer fún tára máa mẹ́tì ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ adẹ̀ láwọn special package tá a máa ń ṣe náà lóríṣiríṣi ètò àwẹ̀ wà tá a fi ń yanjú problem fáwọn èèyàn for both natural and spiritual ètò àdúrà wà ètò sàárà wà àwọn halal powder wà lóríṣiríṣi yàtọ̀ sáwọn product báyìí tó yẹ pé a máa ṣe fún yàn tó jẹ́ special ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lekki Ajeti Ọ̀sà Lagos kò síbi tẹ́ ẹ wà tá a ti lè deliver fún yín and deliver all over the world àmọ́ o customer ló máa sanwó delivery anywhere tẹ́ bá fẹ́ ká send ẹ̀ sí à ń lo DHL àdẹ̀ ń lo GIG logistics Disney light ala ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá direct lórí +234 810 913 1425 gbogbo wa tó ní fibroid tó lè ṣe ètò tá a kọ yìí a ní package 50,000 naira láǹtà bulldozer met fibroid tó bá dẹ̀ yẹ pé ẹ fẹ́ special ká ṣe fún yín special wa bẹ̀rẹ̀ látòrí 100k lọ síwájú Disney light ala àdúrà wa gbà ẹ fi fídíò ìránṣẹ́ gbogbo ẹ̀yin customers wa káàkiri àgbáláyé ẹ rí bá ti ṣe ìrọ́nà gbégbá ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yìí kò ní gbérí mọ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí máa ń sálámù wa ilà lè